Kindly subscribe to our YouTube channel. See how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣe kábíyèsí yẹn, ọlá ò ní tán lé yín. Tí ẹ bá bá mi ṣe lẹ́ẹ̀kẹta yìí, gbogbo oúnjẹ tẹ́ ẹ bá jẹ ń bì, ẹ yà kẹ́ ẹ tó délé. Ẹ bá mi ṣe kábíyèsí o. Ó dàbí pé àwọn èèyàn wọn ò fẹ́ yá oúnjẹ yẹn. Ṣẹ̀rí àkọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ jẹ́ ká tún dé ládé. Ọ̀nà ọpẹ́ wa pọ̀ gan. So lẹ́yìn tá a ti dúpẹ́ tán, ẹ wá jẹ́ kémi náà kí bàbá wa kábíyèsí ọba àwọn ọba. Bàbá ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ẹ̀kẹ́ wọn débi pé gbogbo àwọn ọmọ wọn náà ọlọ́run fún wọn lẹ́bùn tí wọ́n jágbà lára bàbá. Kábíyèsí ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ láyé. Àwọn èèyàn máa ń sọ pé mi àti kábíyèsí close. I'm close because kí n tó di governor, wọ́n ti sọ fún mi pé from the day tí n bá di governor, èmi àti bàbá ká tó jà, a máa jà ó, bọ̀ ká tó jà, ó di 40 years lẹ́yìn tí n bá di governor. Ẹ dẹ̀ rí pé Ọlọ́run fún bàbá lẹ́mìí, mo mọ̀ pé wọ́n máa live to be only 107. So tẹ́ ẹ bá wo time tí mo ti débẹ̀, tẹ́ ẹ bá fi 40 years kún tèmi náà, èmi náà ti di 100. Ìjà téèyàn bá jà ní 100, àwọn èèyàn tiẹ̀ ní gbọ́gbẹ́ ń jà torí bóyá lẹ́ẹ̀ lè sọ̀rọ̀ dáadáa mọ́. Èmi àti bàbá ò lè jà láéláé. Kábíyèsí mo kí yín sà. Mo wá fẹ́ kí gbogbo àwọn lọ́balọ́ba tó wà ń kalẹ̀. Mo kí gbogbo yín kábíyèsí. Mo dẹ̀ kí àwọn ọrùn lẹ̀kẹ̀ náà. Mo kí brọ́dà mi tó jẹ́ pé ipò tó ń gbé fún wọn, ipò tó máa ń gbé fún alágbára ni. Àsìkò tí yìí Ọlọ́run fà lùbáríkà sí, yóò jẹ́ ká ní peace and security lọ́yọ̀ state àti gbogbo Nàìjíríà. Toróyè tẹ́jẹ́ yẹn gbogbo Nàìjíríà ló cover. Ẹ rí i pé mò ń lo ẹ́ fún wọn, àbúrò mi ni o, but tí wọ́n bá ti fún yàn rú oyè bẹ́ẹ̀ yẹn, tó bá ti fún yàn rú oyè bẹ́ẹ̀ yẹn, ẹ láti máa fún ní ọlá tiẹ̀ àti ọ̀wọ̀ tiẹ̀. Bàbá wa Ganiu Adams, àsìkò tí yín àyẹ̀wá á sàn wá, Yorùbá ó lójú yóò ráyè, á dẹ̀ máa lọ sókè lọ́la láúlá pàlákùátá. Lẹ́yìn tí mo kí gbogbo àwọn lọ́balọ́ba tán, mo kí bàbá wa, ẹni tó jẹ́ pé tẹ́ bá wò wọ́n gan, tán bá ní kéèyàn wà very eloquent, kéèyàn wà very lucid, kéèyàn dẹ̀ ní depth of knowledge. Ó ní bàbá wa oníwàásù àgbáyé, bàbá wa Muyideen Bello. Mo kí yín sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi náà mọ kéwù gan, but kò ń ṣàsìkò yìí la fẹ́. Mo ti
mo ti sọ èdè tá a máa ń sọ sí wọn wọ́n dẹ̀ ti dáhùn. Mo kí yín sà, mo wá kí gbogbo àwọn ayaba. Pàápàá inú mi dùn gbà tí wọ́n wá sórí stage níbí wọ́n ṣe ń kí kábíyèsí, báwọn kan tún ṣe kí Ṣàngó, and this is tradition. Baba is the father of Yoruba tradition and culture. Torí gbogbo ntábùrò ìbílẹ̀ kan tó ń sọ bó ṣe ìgbà tó ń sọ̀rọ̀ ìgbémù tó ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé, èmi náà mọ̀ mí inú wọn. Tó bá ní a fẹ́ lọ toilet mo tẹ̀ ti gbàgbé bó ṣe pè lẹ́ẹ̀kan but ìkọ́ ni a fẹ́ sìgá, ìkọ́ ni a fẹ́ dánwó tẹ́lẹ̀. Inú mi dùn pé kíní yẹn lọlẹ̀ o. Ó dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ wa àrántí kíní yẹn mọ́. Bóyá torí tọ́ílẹ̀tì tá à ń lò ń sìn. Ṣé mọ̀ pé téèyàn bá lóun fẹ́ fọwọ́ tẹlẹ̀ ní tọ́ílẹ̀tì tó ń lò ń sìn yóò le díẹ̀ o. Bóyá yẹn ni àwọn èèyàn fi ń sọ pé ń sìn a fẹ́ lọ tọ́ílẹ̀tì. Bọ̀tẹ́ balẹ̀ fẹ́ fọwọ́ tẹlẹ̀ téèyàn bá jókòó lórí kíní yẹn kò ní ṣe fọwọ́ tẹlẹ̀ mọ́. So ẹjẹ́ a máa lo pé a fẹ́ lọ ṣe gá ìyẹn yìí dá. So inú mi dùn pé gbogbo èdè ta tún tẹ̀ fi rán wa létí àṣà wa. Ó wá yẹ kí n sọ̀rọ̀ kí nìdí ẹ̀ta wa bí lẹ́nu. Ṣé gbogbo àmọ̀ díẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọ́n lè la wa jẹun ni. Wọ́n lè la wa bá wọn ṣe pátí ni, ó ti o. Àwa bu ọlá fún Ẹ̀ńtọ́lá Tọ́sí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.